Agogo Ayo. Àtúnkì káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò Agogo Ayo. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Kókó inú ìròyìn náà rèé. Ilé ẹjọ́ dá eléré ìje orílẹ̀-èdè Nàìjíríà sẹ́wọ̀n gbére ní South Africa. ODUNLADE ADEKOLA kọ́ ilé ìtura sílùú ABEOKUTA. OMOTOLA tọwọ́ bọ̀wé fún iṣẹ́ olówó GOBOI. Ẹ̀wọ̀n kan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ẹjọ́ ti dá Ambrose Monye tó jẹ́ eléré ìje Olympic fún orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá sí ẹ̀wọ̀n gbére lórílẹ̀-èdè South Africa. Wọ́n dá Monye lẹ́jọ́ pẹ̀lú Andre Goals fún ṣíṣe ikú pa Channel Ellen nílé ẹjọ́ ńlá ti àríwá Gauteng nílùú Pretoria. Àwọn méjèèjì tí wọ́n ń parọ́ tẹ́lẹ̀ wípé àwọn ò lọ́wọ́ nínú ikú arábìnrin yìí pàpà jẹ́wọ́ pé ikú Channel tó jẹ́ ọmọ ọdún 26 kò sẹ̀yìn àwọn. Wọ́n yìnbọn pa Channel ní agbègbè Ferry Glen nílà oòrùn Pretoria ní kété tó já ọmọ rẹ̀ ọkùnrin síléèwé ìjẹ́lé òsìnmi. A gbọ́ wípé Channel àti ọkọ rẹ̀ tó pínyà pẹ̀lú Nick Enin ń jìjàdù ọmọ wọn ọkùnrin yìí lọ́wọ́ ni kí ikú tó dá ẹ̀mí rẹ̀ légbodò. Àwọn ọlọ́pàá fi páńpẹ́ ọba mú ọ̀gbẹ́ni Enin nínú oṣù kejìlá ọdún tó kọjá lẹ́yìn tí ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ Gauss tún sọ fún ilé ẹjọ́ wípé òun fún Monye ní $50,000 láti fi wá àwọn apànìyàn méjì Gerardus Dopi Duplessis àti Willem Tatu Pike Peterson tó pàpà yìnbọn fún arábìnrin náà. Eléré ìje Nàìjíríà yìí ti wá sọ wípé òun kábàámọ̀ ìwà òun. Ta ló lè lérò wípé àwọn òṣèré iléeṣẹ́ Nollywood lè bẹ̀rẹ̀ sí ní gba owó tó jọjú látàrí iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe? Àríkà lórí ẹ̀rọ jẹra lọ́lọ́ yìí wípé ODUNLADE ADEKOLA ti bẹ̀rẹ̀ ètò ìkọ́lé kan tí yóò gbà tó 40 mílíọ̀nù náírà lọ́wọ́ rẹ̀ sí agbègbè Adigbe nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn láti nǹkan bíi ọdún kan sẹ́yìn. A gbọ́ wípé owó tí ODUNLADE fi kọ́ ilé ìtura náà kò sẹ̀yìn àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó rí kójọ nígbà tó sì jẹ́ ikọ̀ ọba fún iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ Globacom àti lẹ́nu lọ́lọ́ yìí pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn. A tún gbọ́ pé ilé ìtura yìí kò ní pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, ṣùgbọ́n nígbà tí wọ́n kàn sí ODUNLADE láti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ kò wúlẹ̀ fèsì bóyá òótọ́ ni tàbí irọ́. Lẹ́nu lọ́lọ́ yìí ni Àríkà wípé ògbóǹtarìgì òṣèrébìnrin níléeṣẹ́ Nollywood OMOTOLA JALADE EKEHINDE ti tọwọ́ bọ ìwé fún iṣẹ́ ńlá kan nínú èyí tí wọn yóò ti san owó gọbọi fún un. Ó tọwọ́ bọ̀wé náà pẹ̀lú alákòóso rẹ̀ Michael Jaba ti iléeṣẹ́ iFactory Life CCO àti Aliji Hami tó jẹ́ alákòóso ọjà títà níléeṣẹ́ Gando Cosmetics tó wà nílé ìtura Protea. Ìràwọ̀ náà yóò jẹ́ ojú BO16 tó jẹ́ ọṣẹ tó máa ń mú irun fúyẹ́ tó sì máa ń ṣe ìtọ́jú irun lápapọ̀. Iléeṣẹ́ yìí tí olú iléeṣẹ́ wọn wà lórílẹ̀‐èdè Ghana tó jẹ́ ọ̀gá nídìí iṣẹ́ irun àwọn obìnrin àti ohun aṣaralóge nílẹ̀ Áfíríkà fún ọdún 16 gbáko máa ń ṣe àwọn ọjà wọn fúnra wọn ni, yàtọ̀ sí wípé wọ́n sì ń ṣe àwọn ohun èlò tó múnádóko olówó tí kò gan pa níwọ̀ oòrùn Áfíríkà. Wọ́n tún pèsè iṣẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè náà tí kò dín ní 1,000 kan. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ilé ẹjọ́ dá eléré ìje orílẹ̀-èdè Nàìjíríà sẹ́wọ̀n gbére ní South Africa. ODUNLADE ADEKOLA kọ́ ilé ìtura sílùú Abẹ́òkúta. OMOTOLA tọwọ́ bọ̀wé fún iṣẹ́ olówó GOBOI. Àwa ìjùbà lọ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ máa bá wa ká lọ. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.